àsìkò ìdìbò ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ a tún fẹ́ mọ ohun tí wọ́n fẹ́ pa fún wa nírọ́. ohun tí wọ́n fẹ́ sọ fún wa bó bá dé a fẹ́ mọ̀ o. bóyá PDP ló fẹ́ parọ́ fún wa wọlé, bóyá ẹgbẹ́ tẹ́bi ń pọ̀ máa ráyé lásìkò wọn ni a tún fẹ́ pẹ́ tó fẹ́ parọ́ fún wa. irú kílẹ̀ gbé APC fẹ́ wí fún wa nínú ìdìbò yìí, gbogbo mẹ̀kúnnù ló gẹ̀gùn. ẹ tí ìmọ̀ di ráìsì agolo méjì méjì bí? báwo ni 1000 tẹ́ ẹ fẹ́ fáwọn arébi pa? ọdún mẹ́jọ 1000 naira ráìsì agolo méjì tó bá jẹ́ òun ló kan mẹ̀kúnnù kámọ̀. gbogbo yín là ń retí ohun tẹ́ ẹ fẹ́ fi tàn wá, ọ̀sẹ̀ yín ti já tùràrí àwọ̀rò òṣìṣẹ́ kankan. àsìkò dé ẹ jẹ́ ká mọ ohun tẹ́ ẹ fẹ́ fi tàn wá náà. ojú mẹ̀kúnnù ti là báyìí, ṣètọ́jà tó wọ́n lẹ fẹ́ fi tàn wá. àbí lákúbárò àwọn ọrọ̀ ajé ìlú tó dojúrú. dọ́là tẹ́ ẹ bá lówó kékeré tó di ìlọ́po ni. ṣé tàpó ráìsì 7500 naira tó di 29000 naira báyìí. àwa ti múra sílẹ̀ afẹ́mọ́rọ́ tẹ́ ẹ fẹ́ pa fún wa. ojú ó tì yín lákòókò yìí, irọ́ yín ti já ẹ̀rọ náà lọ. ètò ààbò forí sánpọ́n, ìjìrẹ ẹni gbé ń lọ tọ̀tún tòsì. àti PDP àti APC òkòtó rọjá. ẹgbẹ́ tuntun wo náà la tún fẹ́ mọ̀ tí ó dìde. ṣé èyí táwọn ọ̀jẹ̀lú dá sílé àbẹ̀wò? a ò dìbò fẹ́ gbé òṣèlú mọ́, èèyàn tó rúkọ rẹ̀ ò tí ì bàjẹ́ rí là ń wá, èyí tá a sì mọ̀ bó wọ́n lákòókò yìí. akéwì ìdùnnú lèmi ń jẹ́. ìdùnnú ọlánrewájú adépọ̀jù ni sàpátá pàrà lágbàlagbà síntọ́. èmi ìdùnnú ààrẹ aláàsálẹ̀ ìbàdàn bí ọba bùnmí.